Audio Jungle. Mo fẹ́ clarify àwọn nǹkan kọ̀ọ̀kan. Mo dẹ̀ fẹ́ appeal sí àwọn bàbá wa fáwa méjèèjì látọ̀dọ̀ bàbá wa Mudirul Markaz àti àwọn bàbá wa Mufti Diyar. Àmọ́ kí n tó bọ́ sọ́dọ̀ tiwọn, mo fẹ́ clarify àwọn nǹkan kọ̀ọ̀kan. Ìkan náà àwọn ọmọ ìyá mi ní ó pàtàkì sí mi ní Kaduna. Àwọn ni wọ́n pè mí pé àwọn ọ̀rọ̀ tí ń lọ yìí ẹ̀ sọ nǹkan kan sí abẹ́rẹ́ yìí ni asọ̀rọ̀ tó pọ̀. Mo wá ní ká fún mi ní àyè kí n fi lọ àwọn bíi méjì àbí mẹ́ta kó tó di pé màá náà wá fà wá náà wá ṣáájú wa kó tó di pé màá dá sí. A ṣe síbẹ̀ a fi lọ wọ́n. So ń bẹnu wọn tó ní kí á go ahead, ń bẹnu wọn tó ní kí á má go ahead pé ká máa ṣe ọ̀sán kan báyìí sọ̀kan kan náà ni ọ̀dà. So ní àti kan náà àwọn àwa bíi mélòó kan náà àwọn ẹ̀yà wa tí wọ́n jẹ́ Markaziyun, wọ́n jẹ́ àwọn ẹni àpọ́nlé lọ́dọ̀ wa. So a tún sọ̀rọ̀ kọ́dẹ̀ mi àti kan wọn náà tún sọ̀rọ̀ lánàá kan náà àwọn afáwa dáadáa Dr. ẹni dárúkọ wọn. So a tún sọ̀rọ̀ lánàá náà. Àmì tí padà jẹ́ kí n conclude lórí dídá sí báyìí. Ó ní àwọn ọmọ ìyá mi méjì tí àwọn náà dàbí pé wọ́n ní ọwọ́ níbi ohun tí ń ṣẹlẹ̀. Àwọn náà ń defend ìkan náà àwọn bàbá wa tí àwọn àsìgbọ́yé tí ó ṣẹlẹ̀ ní àárín wọn tí bá gba wọ́ọ̀dù yẹn láti lò. Sọ̀mọ́ ṣáájú ẹ̀ wí tí n bá sì wí náà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, in uridu illa al-islaha mastata'at wa ma tawfiqi illa billah. Ẹ má ìfẹ́ kẹ́ sì mí gbọ́ yìí. Èyí tí n bá wí tó bá ṣe dáadáa ń bẹ̀, Ọlọ́run kò fi kẹ́ Alhaji àgbà, kò fi kẹ́ Alhaji àgbà tí gbogbo àwọn àfáà wa. Èyí tí n bá wá sì sọ ń bẹ̀, èmi ni ẹ má mú ilé kéwù mi, kò sí ń tọ́kan àwọn Alhaji àgbà ń bẹ̀, kò sí ń tọ́kan àwọn khalifa wa ń bẹ̀, Ọlọ́run bá ṣe dáadáa fún wọn sí. Alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, òun ni àwọn ọmọ ìyá mi tí wọ́n ń dá sí látòrí àfáà Muhammad Habibullah Afa Zaki àti ọmọ ìyá mi ẹ̀jẹ̀ mi Sheikh Abdullahi Salman Al-Adabi Al-Amani àti àfáà náà àwọn méjèèjì. Láìpẹ́ àwọn méjèèjì tí wọ́n fẹ́ dá sínú àwọn àti àjẹ́ Adabiyya nìyẹn. So torí tí wọ́n ni mo ti fẹ́ gbé ọ̀rọ̀, torí tí wọ́n náà ló jẹ́ kí n tó wá jáde wá, torí mo rí mẹ́sẹ̀jì àwọn èèyàn tí wọ́n jẹ́ àwọn ikhwa wa nínú àwọn Markaziyin tí wọ́n ń sẹ́ndì àwọn fídíò wọn sí mi. Ẹlòmíín sì tó ń sẹ́ndì voice note sí i. Mo kí àwọn afáwà Shuaib Ali Tantama akramakumullah al-Kankawi hafizakumullah. Àti gbogbo ẹ̀yin tí ẹ ti débí náà ni mo kí wa, Abdulhamid mo kí wa náà, wọ́n náà ni mo kí. Náà orí táwọn ọmọ ìyá mi lọ́yẹ̀ mo ti fẹ́ fi bẹ̀rẹ̀ rẹ̀, gbogbo ẹ̀ náà ní ju 30 minutes lọ bí idhnillahi ta'ala. So alákọ̀ọ́kọ́ ni àwọn ọmọ ìyá mi méjèèjì tó jẹ́ ìtẹ́ ń sẹ́ndì voice note sí mi. Wọ́n ní kan náà àwọn ọmọ ìyá wa náà nílò ní pé òun náà ń ṣe lecture ẹ̀ ń sì ń dárúkọ mi láti jọ ní mi ò wò. So torí mo busy pẹ̀lú àwọn nǹkan kọ̀ọ̀kan mi ò wá àwọn fídíò tó bá ti gùn jù mi ò ráyè wò. So àti irú àfáà náà tí wọ́n dárúkọ àfáà náà fún mi. Àwọn ọmọ ìyá mi méjèèjì mo fẹ́ kí gbogbo àwọn ọmọ ìyá wa Markaziyin tí wọ́n bá ń gbọ́ ọ̀rọ̀ yìí pé èyí tí ń sọ yìí òun ní òdodo. Àwọn ọmọ ìyá mi méjèèjì tí wọ́n ń dá sí wọ́n dá sí bísmì al-Adabiyya pẹ̀lú ọkọ̀ Adabiyya, wọ́n sì kílẹ̀ ara wọn. Ẹjọ́ ẹ má táàgì wọn lórí ọ̀rọ̀ yìí má Adabiyya ni wọ́n, ṣùgbọ́n kì í ṣe agbárin Adabiyya ni wọ́n fi ń dá sí. Afa Abdullahi Salman kọ́lọ́n bá ṣe dáadáa fún afa ẹ̀rí afa àfikún pé al-Amani bí n kò náà jẹ́ ọmọ bóyá mùrídì àwọn sheikh. So òun ni àfáà fi ń dá sí. So ẹjọ́ pẹ̀lú tí ẹ bá ń dá sí àwọn àfáà, a lè ní kí àfáà máa dá sí opinion àfáà ni àfáà entitled sí opinion rẹ̀. So ẹni tó bá wù èèyàn tí èèyàn mú láàfáà, wọ́n mú bàbá Mufti ní àfáà hafizahullah. So wọ́n ṣe ń dá sí láti bẹ̀. So kì í ṣe ọ̀rọ̀ Adabiyya ni wọ́n fi ń dá sí gbogbo ẹ̀yàn ọmọ ìyá wa Markaziyin. Bẹ́ẹ̀ ni àfáà wa Zaki náà àwọn náà ti sọ. Wọ́n Zaki náà sọ pé kì í sọ yẹn mọ́ mú Adabiyya kọ́ àti wọn lọ kí ó bẹ̀ wọ́n dára ni. So ẹ mú kọ bàbá àwọn ẹ mọ nǹkan táwọn náà fi ń dá sí ni. Àti àtàfáà wa Sheikh Abdullahi Salman àti àfáà wa Sheikh Muhammad Habibullah Zaki. Màá rọ̀ yín ló kọ Ọlọ́run àti ló kọ Ànábì sallallahu alayhi wa sallam àti ló kọ Ọlọ́rin àti ló kọ Islam. Ẹ dákun ẹ jẹ́ á ṣe sùúrù ẹjọ́ ẹ jẹ́ á ṣe sùúrù ẹ dákun fọlọ́run bẹ̀yìn fọlùkùránì bẹ̀yìn. Eléyìí tí ń ṣe yìí kì í ṣe iṣẹ́ tí ó jó. Èyí ṣe ti bóyá àbí ẹnìkan wàá ṣe hujumu fún Adabiyya. So nudafiu anil Adabiyya wa mashayikh al Adabiyya
hatta takhruja min hadha al-jasadi an-nafs tẹ́mi ó fi jáde lára la máa ṣe mudafa wa munafa fún ileke wa ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ẹjọ́ ní kọ́kọ́ ń lọ ó kan alẹ́gbẹ́ kan kò kan alẹ́gbẹ́ kejì bá dá sí kò yẹ ká dá sí ní ọ̀nà tí wọ́n ó rí pé à ń support ẹjọ́ ẹjá ṣe sùúrù àfọlọ́wọn bá bẹ̀yìn Al-Qur'ani bẹ̀yìn àfànàbí sallallahu alaihi wasallam àfi bẹ̀yìn àwọn alájí àgbà àfi bẹ̀yìn àtàfáwà Zaki ẹ bá ṣe sùúrù àti àfáwà Sheikh Abdullah ẹ bá ṣe sùúrù wọn sàlékún dáadáa insha Allah ta'ala náà títí àwọn ọmọ ìyá mi ò jù báyìí lọ mo rọ̀ yín dákun ẹ ṣe sùúrù wọ́n àwọn ìyá wa Markaziyyin náà ẹjọ́ mo rọ ẹ̀yin náà àwọn àfáwà sẹ́kí tèmi ní kí n rọ̀ wọ́n títí wọn ni kí wọ́n gbọ́n tí ẹ̀rọ tí mo rọ̀ wọ́n tí wọ́n bá wá rọ̀ wọ́n ẹjọ́ kò sí nǹkan tó kan alájí àgbà níbi dídá sí wọn àwọn kọ́ ni wọ́n náà wọ́n sì mú kankan pa rẹ̀ kò sí tọ́kàn kankan àwọn àfáwà nípa wọn sọ àwọn mo rọ̀ wọ́n mo sì gbà pẹ̀lú gbọ́lọ́n pé wọ́n gbọ́ nǹkan tí ẹ̀rọ ìjọ́ tí mo rọ̀ wọ́n gbọ́ insha Allah ta'ala ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ tí mo fẹ́ ṣàlàyé so ó ní àwọn bàbá wa ní Ìlọrin gbogbo àwọn bàbá wa so tí wọ́n kú fún wa lénìí ṣáájú àwọn èèyàn ní ṣáájú àwọn bàbá wa ó kàn kó àwa ọ̀dọ́ kan nílọrin pàápàá jùlọ àwa Ògo Ìlọrin látòrí bàbá wa Murtado Àdìó bàbá Bariga àti gbogbo àwọn akẹgbẹ́ wọn bàbá wa Dr. Ahmad Ọláníwájú Al-Fulani àti gbogbo ẹ̀yin bàbá àwọn brothers wa yòókù náà tẹ̀já ṣáájú fún wa tí ẹ̀ ń gbé Ògo Ìlọrin dání àti àwọn Majlisu Shabab oríṣiríṣi àwọn àìhá ti ẹgbẹ́ la ní nílọrin so àti yẹn náà láwọn ẹgbẹ́ tí ò tó ẹgbẹ́ àwọn bàbá wa àgbàlagbà tí wọ́n jẹ́ àfa gbogbo ìlú àròyìn bàbá Bariga ẹ dákun àti gbogbo Ìlọrin ládà àti àwọn Majlisu Shabab ẹ dìde sí àwọn ọ̀rọ̀ yìí Ìlọrin ní ń bàjẹ́ lọ yìí Ìlọrin ní ń bàjẹ́ lọ so ẹnikẹ́ni tí inú ẹ bá ń dùn sí ti ń ṣẹlẹ̀ bóyá kì í ṣe mẹ̀ríkà tí bóyá jáde àbí àbọ̀jẹ́ sùmùrà so kò mọ tí ń ṣe òun kankan inú rẹ̀ gbọ́dọ̀ dùn sí ní ọ̀nà méjì ọ̀nà alákọ̀ọ́kọ́ òun ni pé Islam àbùkù ń pọ̀ Islam látara wọn tí ń ṣẹlẹ̀ yìí torí pé àwọn bá wa yìí rọmùsùnmí rùmùsì Islam òun ni wọ́n lọ́dọ̀ wa ẹlòmíì wọn ṣe Islam nítorí Islam wọ́n ṣe Islam nítorí àwọn èèyàn tí wọ́n ń ṣe ni ẹlòmíì bẹ́ẹ̀ tó yẹ pé Islam wa ń ṣe ó gba Islam látara bàbá Mudiru ni ẹlòmíì gba Islam látara bàbá Mufti látara fẹ́ so àwọn erí méjì ni wọ́n tí Ọlọ́run sì ṣàpọ́nlé erí náà láwùjọ so gbogbo nǹkan kálukú gbọ́dọ̀ wá rí i pé Islam ní nǹkan fọwọ́ bà lẹ́gbẹ̀ẹ́ kọ́ ẹlòmíì lè má rí bẹ́ẹ̀ ṣùgbọ́n bó ṣe rí nìyẹn bẹ́ẹ̀ ni Ìlọrin lẹ́gbẹ̀ẹ́ kejì wọ́n ti ń ṣẹlẹ̀ yìí náà tá à ń túra wa láti rí gbogbo tí àwa ọmọ kéwú tá à ń ṣe yìí látàpá kínní látọ̀dọ̀ bàbá Mudir àti látàpá kejì látọ̀dọ̀ bàbá Mufti gbogbo àwa àfáà dú Dáúdà dú ìfọlọ́nbẹ àfáà náà ẹ̀dákun ẹ̀yìn ẹ̀ ṣe sùúrù gbogbo àwọn tó wà tá à ń dá sí nǹkan àwọn tí ń kọjá tó ṣe máa sọ tí ń kọjá ẹ̀ tó mo ra àwọn bàbá Bariga àti gbogbo àwọn tí mo dákun ẹ̀dákun ẹ̀ ṣègbésẹ̀ ní kíákíá gbogbo àwọn tá à ń gbọ́ lórí tí ó bá ṣẹlẹ̀ gbogbo àwọn tá à ń gbọ́ òun náà àwọn bàbá tó Ìlọrin òrí báyìí lẹ́nu ìgbà tán bí àwa náà lẹ́nu ìgbà tí wọ́n bí àwa náà kò sí Ìlọrin tá a lá ló ń bá wí kò sóń bá wí mọ́ báyìí wọ́n lá ń display lójú ayé báyìí àwọn bàbá wa yẹn títí wọ́n díẹ̀ ni ẹ wo àwọn ọmọ kéékèèké kan tí wọ́n mọ̀ sọ fún bàbá Mufti pé kò mọ nǹkan kan ó torí pé ẹ fẹ́ gbìjà Mudirul Markaz ó lẹ́ ń lò fún wọn àwọn kéékèèké kan náà lọ́dọ̀ àwọn bàbá Mufti náà wọ́n disrespect Mudirul Markaz náà pẹ̀lú àwọn gbólóhùn tí ò dáa àwọn gbólóhùn tí ò dáa tí ò tọ́ láti ọ̀dọ̀ àbúrò sẹ́gbẹ̀ẹ́ ká má ti wá sọ pé ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń sọ yìí ọmọ lẹ́jẹ̀ sáwọn méjèèjì Ọlọ́run ó parí ìjà náà tó bá parí mo lẹ́ fojú sí ẹ dákun gbogbo ẹ̀yin apátúpásì ẹni tí ó nífẹ̀ẹ́ Mudir dínú dọ́kàn pẹ̀lú ẹ̀jẹ̀ àtomi ara tí ń ka lára tó rí pé òdodo ni àwọn èèyàn tí wọ́n ń ṣàbòsí lójú ara rẹ̀ àbòsí lẹ́ ń ṣe yìí so tí wọ́n ń fi tara eléyìí ń sọ àwọn ògùn tó kó ọ̀rọ̀ sẹ́ni tó jẹ́ pé òtó bàtà rẹ̀ ó lè òtó tẹ̀síwá àti mú sọ́wọ́ òjò tọrọ wa kó ẹyẹlé kó papọ̀ mọ́ máa di ẹ ní mo ṣáà fi ikọ́ ní wíbẹ̀ ní wà á ń tọkọ ti dàrá ìmúbá àdàsọmú tí ó náà sún bàdà àǹkà àná òṣùkúta ní wọ́n ní à ń tọkọ tìlì internet bàdà sọmú tí ó náà sún bàdà àǹkà àná òṣùkúta ṣé Facebook yìí náà íńtánẹ́ẹ̀tì yìí náà olóṣòwò wa dìyàn lánàá dáàfọ́ òjijì láti wá dáàfà ní ká máa tàbùkù àwọn tọ́lọ̀ tí wọ́n bá wọn débì kan bí lọ́nà bá bàjẹ́ àwọn báyìí ti bá tiwọn lọ ti bá tiwọn débì kan
àwa ní Ìlọrin ń bàjẹ́ fún àtàdàbí àti Markazi àti Zumra. Dignity Ìlọrin là ń jù sómi lójú ayé yìí. Ìlọrin tá a jọ ń yẹ ẹ̀yẹ yìí ẹ wá tún á wà lálùkù wa ẹ wọ àwọn kan tí bísímì pé Markazi làwọn lọ kéwú ní Markazi náà ni wọ́n wà lọ́ndà wa Mudir. So pàápàá jùlọ ọ̀bọ kan tó ń pè ní ọmọ ègùn báyìí ọmọ ègùn kan báyìí tí máa ń ṣe tí ó máa kọlù àwọn èèyàn káàkiri ẹ sọ fún ọkùnrin náà kó bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ bá dá sí ọ̀rọ̀ ẹ dá sí lọ́nà ìgbà tí ó gbà parí ìbẹ̀rù Ọlọ́run ọba àlekè ọlá gbogbo kọ́lìn tí òun máa ń ṣe pẹ̀lú àwọn èèyàn kọ́ọ̀lù tí ó da nǹkan lónìí tí ó tún nǹkan ṣe gbogbo kọ́ọ̀lù tó ọmọ sí láyé láti jọ tó ti bẹ̀rẹ̀ sí ní kọ́ sí kọ́ọ̀lù náà gbogbo kọ́ọ̀lù tí ó ba nǹkan jẹ́ tí ò ní tún nǹkan ṣe òun ló máa ń ṣe àwẹ̀ ó kọ́ Ọlọ́run wáyé pé ìfẹ́ Mudiru náà ló ní ìfẹ́ Sheikh Adamu náà lọ́ba ní iṣẹ́ Sheikh Adamu náà bàbá mufti kódà kí bàbá mufti kí orin ó dé kí ìjà ó dé kó orin ó dòwe àwọn gẹ́gẹ́ sọ pé iṣẹ́ Sheikh Adamu làwọn wọ́n sì wí kó wá mọ̀ iṣẹ́ òun náà ni ìwọ wá fẹ́ bàjẹ́ yìí gbọ́n tó ń ṣe òun gan bàbá Mudiru gun ọ̀rọ̀ débẹ̀ nítorí kíni kò lè dé èèyàn dé lójú àwọn èèyàn ẹbẹ̀rù Ọlọ́run ọba àlekè ọlá tí wọ́n sọ fún gbogbo ẹ̀yin ọmọ Ìlọrin tẹ́ jẹ́ Markazi tẹ́ ń hélì irú àwọn èèyàn báyìí àwọn ọmọ àtọ̀hún rìn báyìí tẹ́ ń hélì wọn bí ìdí bá bàjẹ́ tán tó nídìí ní ọ̀dà òun nílùú rẹ̀ tí ó gbà lọ dignity ìlú tiẹ̀ ń bẹ́ẹ̀ nǹkan kan ò ṣe àwa ni nǹkan ń ṣe dignity tiwa lẹ́ ń fa bùkún kàn kó wọ́n gbà lu ẹ̀ lọ ẹ̀yọ́ máa lọ níbo lẹ́sà lọ àti bàbá kan tó ń pè ní Sábó Yárò pẹ̀lú Ọlọ́run àní ọmọ gbìjà ẹni tó bá fẹ́ gbìjà ṣùgbọ́n pẹ̀lú ẹ̀kọ́ ọmọ lóhó fún bàbá mufti pẹ̀lú Ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn tí ẹ dó lẹ́yìn Mudiru náà lẹ́yìn bàbá mufti náà tẹ́ ń sẹ́ndì àwọn kọ̀gbákùn bí ọ̀rọ̀ látọ̀rí àwọn ọmọ ìyá mi tí mo dákọ̀ lẹ́ẹ̀kan yẹn àti àfáà wa dú tí mo rí mo ráwọn ẹ̀yìn ni àfáà dú ẹ ṣe sùúrù ẹ̀yin náà fi bẹ̀rù Ọlọ́run pọ́nrọ̀ yín Dubai lọ ẹ dákun ẹ bomi síjà kó parí ni ẹ má bu petrol sí kó lè máa ràn gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ kódà mo rọ àfáà Jakmal mo rọ̀ yín gbogbo fàáyà tẹ́ ń ṣe fún bàbá mufti yìí tíjà bá parí gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ yìí ṣé gbogbo àwọn ọ̀sẹ̀ tẹ́ fi fọ gbogbo àwọn tẹ́ ń wí yìí ṣé ọ̀sẹ̀ ń bẹ tẹ́ fi fọ wọn tó fi mọ́ padà ẹ má jà jàjà díjú o ẹ rántí pé kó wọ́ lọ lú ẹ àwa ò níbi kan tá a lọ ká bá ń fa ẹni tó wà lórí àga àwọn yálé ni ibì kan bẹ́ẹ̀ náà tí mo fẹ́ kí n tó wá bẹ̀bẹ̀ mo fẹ́ bẹ̀ àwọn bàbá Mudiru àti bàbá mufti mo láwọn oríṣiríṣi interview táwọn èèyàn ń ṣe àtọ̀rọ̀ táwọn èèyàn ń sọ náà lábẹ́ rẹ̀ pàápàá jùlọ àwọn kan náà àwọn aṣáájú wa ní Markazi wọ́n sọ pé bàbá mufti àwọn tí wọ́n mú tán sọ̀tà àwọn lánàá tí wọ́n ò fẹ́ kí wọ́n dórí àga ìfútáwù àga mufti wọn àwọn ni bàbá mufti kó sọ̀rọ̀ tí wọ́n ń gbìjà wọn lénìí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń sọ̀rọ̀ yìí àdàbíyà lẹ́ ń sọ̀rọ̀ sí lẹ́ ń sọ̀rọ̀ lọ ẹ bẹ̀rù Ọlọ́run pẹ̀lú tẹ̀ ń wí yẹn nígbà tí wọ́n fún bàbá mufti lé àwọn tí ó kọ́kọ́ lọ kí wọn àwọn àdàbíyà làwọn bàbá wa ni àwọn ọ̀jẹ́ kankan náà dàbí ẹni tá a bá ṣe kò túmọ̀ padà bí àlọ́ ṣe láì dá tá a bá ṣe dáadáa ó túmọ̀ padà bí àlọ́ ṣe torí tí wọ́n kọ́ wa nù àmọ́ tá a bá ṣàì dá ti lé wa la ṣe. so àwọn bàbá wa yìí náà kọ́kọ́ lọ gbogbo àdàbí àkọsí kankan tó ní òdùn sí láwọn bàbá wa àwa yìí èmi yìí bizat ẹ bá ní wọ́n kọ́ kankan sórí èmi tí ń kọ́ ni ẹ má generalize gbogbo àdàbí à èmi tí ń kọ́ sórí péèjì ní jọ́nà ni mo ti ṣe kọ́ táwọn bàbá àwọn khalifa ní wọ́n ránṣẹ́ pé wọ́n ní ọmọ yìí kọ́ kankan gbọ́ kí lọ́kọ́ wọ́n ní nígbà báyìí àyìn bẹ́ẹ̀ nìkan lọ́ọ́ delete rẹ̀ nísìn instantly mo sì delete lẹ́yìn tèmi kò sí ẹni àdàbíà ẹ̀rọ pé tàbí mo ti ń rí kò sí ẹni àdàbíà fáwọn afáwa yára fáwọn afáwa Bukhari kò sí àdàbíà kan tí ìdọ́dọ̀ bàbá mufti wọ́n sì débẹ̀ ní débẹ̀ tùfẹ́ àwọn oríṣiríṣi àwọn orin kéwú àwọn oríṣiríṣi tó kúnná gbogbo wọn sọ bàbá mufti wọ́n sì yẹ wọn gbò àjọṣe ń bẹ láwọn àdùnní wọn bá ẹnìkan sọ̀tá wọn bá bàbá mufti sọ̀tá nítorí mi sì rí njọ́ náà tí mo fi sọ pé tí mo fi dùn sí so làwọn nǹkan tẹ́yìn ń wí lónìí wọ́n sì ti wá túbá èmi mo ti dọ́mọ wọn yes ti yọ ọwọ́ mi là yẹsẹ̀ tíyẹn bá ti túbá kí ló kù wọ́n túbá níta gbangba ni kí ló tún wá kù ẹ̀yin lẹ́ ń kọrin pé inú àwọn nǹkan òdùn tẹ́ ń kọrin ọ̀tẹ́ njọ́ náà àti ìgbà tá a rí so wọ́n ń kó àwọn bàbá wa gbogbo ẹni tí wọ́n sọ kó bẹ̀rù Ọlọ́run èmi ni ẹ máa dákọ̀ èmi mo kọ nǹkan mo sì kọ náà mo sì kó jẹ́ àwọn bàbá pè ní pé wọ́n lọ́kọ́ wọ́n sì ní delete mo sì delete kò wá sí àdàbíyà kan gbogbo ẹni tó bá ládàbíyà kọ́ra mo rí interview tí àfa mi lò àgbàsákì mi lò tí wọ́n ṣe mo wò ó rí àwọn tí wọ́n ń jù bẹ́ẹ̀ àdàbíyà lẹ́ ń jù sí ẹ má kọlu àwọn àgbàlagbà orí kò sí àgbàlagbà kankan tí mo rè odùn sí kọ́ra kò sọ mi ké tí mo rè odùn sí gbogbo péjì àdàbíyà látọ̀kẹ́ délẹ̀ péjì mi nìkan lọ́kàn tí ọ̀dà ń parẹ́
ẹgbẹ́ ń ta padà báyìí nítorí náà ṣe ń túbá tí mo sì rí níjọ́ náà òun náà lè ń kálukú ń rí níjọ́ tí bàbá Mufti ti túbá mo ní mo ti yọwọ́ àtẹsẹ̀ mo sì Ọlọ́run ti gbà túbá mo sì gbà kọ́lọ́run gbà. So ẹ má shift ntẹ́ nìkan kọ fárídán tí ò jẹ́ nǹkan kan náà dàbíyà èmi ni ẹni náà ẹni tí ò jẹ́ nǹkan kan náà dàbíyà ló kọ̀ nǹkan sí gbàgbọ́ ẹni tí ìwé yọ̀yẹ́ kí n máa wí ṣùgbọ́n torí pé àpàdé Ọlọ́run ó bi wá léèrè. So tí mo sì kọ náà kì í ṣe pé nǹkan kan tó wá burú bí àwọn àtọkọ ọba lọrin àbí kíní kankan. So ẹjọ ẹ má jẹ́ wàhálà kankan ṣẹlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń tí ẹ máa parọ́ mọ́ àwọn àdàbíyà tí èsì tí wọ́n ẹ má gbé fún àwọn bàbá wa. Mo ní táwọn kan náà sọ pé àwọn mọ̀lẹ́kàsí kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn àdàbíyà ló kọ́kọ́ bẹ̀rẹ̀ fẹ́ mọ́ tú sísàlẹ̀ kù tó rà ní ìdí gbogbo nǹkan wọ̀nyí kò dín nǹkan kan. So ẹjọ ẹ bẹ̀rù Ọlọ́run ọba lè kí ọlá gbogbo àwọn afáwa sì ní ẹ má fẹ́nu àbùkù kan wọn ẹni àpọ́nlé ni wọn ṣàìdá sílé iṣẹ́ kàdámọ̀ rí kì í ṣe pé á ní ọ̀ rí ẹni tó bá ti lẹ́yọ̀ kan kó mú jáde ìṣe àbùkù tó máa fi kan léjẹ́ kàdámọ̀ lẹ́lẹ́ tó sí. Àwọn ọmọ kékeré láti máa ń tara pé ẹ ti máa ń pín wà báwọn léjù àwa ọmọ kékeré láti máa sọ wọ́n yé nítorí ẹgbọ́ kó tó di pé ọ̀rọ̀ náà tó wá ń yí àwa náà sí. So àti àdàbíyà àti markaziya ògo Ìlọrin náà làwọn méjèèjì àánú Ọlọ́run fi wọ́n sàwọn méjèèjì ṣe fún Ìlọrin ọlá ló fi wọ́n ṣe fún Ìlọrin ọlá ló fi wọ́n ṣe fún Islam. So gbogbo àwa tí tá máa sọ interview tá máa ṣe ẹjá bẹ̀rù Ọlọ́run lórí ẹ̀ ẹbí tí èsà ẹbí ẹlẹ́bi ẹ má di irú àwọn bàbá wọn yẹn. So ní agbọ́nrin ibẹ̀ yẹn tí mo fẹ́ ṣàlàyé láti clear ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì so òun ni àwọn kan náà bọ̀ lẹ́kọ̀ọ́ ilé máa ń gba ọmọ mọ̀lẹ́ka mo rí wọn ẹ̀ ń rí bàbá wa fín ẹ̀ ń rí ọba ìlú Ìlọrin fín wọ́n yẹn máa lọ́rin tẹ́ jòkó bẹ̀rù náà tẹ́ ń bú bàbá Mufti ọba Ìlọrin lẹ́ ń bú wọ́n yẹn máa lọ́rin tẹ́ ń bú bàbá Mufti mọ̀lẹ́ka sí náà ọba Ìlọrin lẹ́ ń bú. So ẹja ṣe sùúrù pàápàá jùlọ gbogbo ẹ̀yin lẹ́gbẹ́lẹ́gbẹ́ gbogbo àwọn oríṣiríṣi ẹgbẹ́ tẹ́ kírètì lórí WhatsApp gbogbo ẹ̀ tí ó fi tún lọrin ṣe tí ó fi Ìlọrin lọ́kàn balẹ̀ tí ó fi Islam lọ́kàn balẹ̀ òun ní kí gbogbo wa ó ṣe. Ìlọrin ní ń dàrú yìí kì í ṣe bàbá Mufti àti Mudiru ní ń jà Ìlọrin ń dàrú ni tẹ́ ẹ̀ bá mọ̀ tó máa rẹ̀ Ìlọrin ń dàrú ni gbogbo ń tẹ́ ń dàrú yìí ìjọ tẹ́yìn tí ìlú mi bá ń bá Ìlọrin jà kí lẹ́ẹ̀ fi bú wọn kí ni wọ́n fi bú yín tẹ̀ ti lé kalẹ̀ sórí gbá. So ẹjọ́ mo kó wa Ọlọ́run balẹ̀ kí ọlá yóò fún wa ní omi sùúrù ṣe ẹ̀dá kún fẹ́ kí n kálukú wọ́n ronú sí Ọlọ́run ó fún wa ní ìrònú náà pàápàá jùlọ gbogbo ẹ̀yin màkàtí yóò tẹ́ ẹjọ́ á nínú Ìlọrin ń bẹ̀ yẹn ẹjọ́ ẹ ṣe sùúrù àti tí ń sọpọ́tì bàbá Mufti àti tí ń sọpọ́tì bàbá Mudir Ọlọ́run ṣàlékún dáadáa fún yín. Lẹ́yìn náà àwọn bàbá Mudir àti bàbá Mufti mo wá fẹ́ àpíìlì sí wọn pàápàá jùlọ bàbá Mufti ẹnu bíi tẹ́ bá lè bá ń gé kẹ́ bá ń fi ránṣẹ́ sí bàbá Mufti inú mi ó dùn tó lè wò wọ́n sì lè gbọ́ mẹ́sẹ̀jì tí mo ní fún wọn. So mẹ́sẹ̀jì àkọ́kọ́ tí mo ní fún bàbá Mufti òun ni pé mẹ́sẹ̀jì tí mo ní fún bàbá Mufti lákọ̀ọ́kọ́ òun ni pé bí Ìlọrin ti ń dàrú àsìkò yìí ni o gbogbo tí ó jẹ́ kí omi rẹ̀ ó farabalẹ̀ oníkẹ́ ṣe lọ́wọ́ fún yín ṣe sá òun tó bá ṣe lásìkò ẹnì kọ̀ọ̀kan òun ni wọ́n kọ sí ìwé ìtàn ọkọ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ìtàn ọkọ̀ ẹ lo ẹ pẹ́ ń bẹ̀ pẹ̀lú ìgbọ́ ọlọ́mọ àwọn alájàgbà ti pẹ́ pẹ̀lú àlàáfíà lẹ pẹ́ ń bẹ̀ insha Allah ta'ala bó ti wúlò pẹ́ tó ẹ lọ ọjọ́ kan náà yóò kà wọ́n mọ́ ẹ dákun ẹ fi bẹ́ẹ̀ ti tó ẹ fi paná ọ̀rọ̀ náà ẹ fi àgáṣe kálímì tẹ jòkó lórí ẹ̀yẹn àgáṣe kálímì lẹ jòkó lórí ọ̀la tọ́lá jẹ́ pé bí jàdára ni wal haqqiya ni ó lè mọ́ jẹ́ pé ìlẹ́wà mẹ́bàá àmọ́ al-fadlu lillah yutihi man yasha ní ọba wọlọ́run ní gbé fún mukhtaru ní ẹni ẹ̀sà Abraham Ahmad Ibrahim akramakumullah ẹni ẹ̀sà ni èèyàn fẹ́ èèyàn kọ̀ gbogbo tí èèyàn bá wí ń pa yín gbogbo tí èèyàn bá wí dọ́lọ́n bá fàṣẹ sí òṣòògùn kan kò ságbára kan ayagbára Ọlọ́run ẹ fi bẹ́ẹ̀ ti tó ẹ fi paná ọ̀rọ̀ náà. Ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí ọ̀ràn yín lọ́wọ́ lórí ẹ̀ ni pé ẹ má sọ nǹkan kan mọ́ ẹ dákun ẹ má ṣe wá sí yín lọ ẹ má bá ọlá yín lọ gbogbo tí àwọn ọmọ wọn bá wọlé sọ sí yín kọ́dà kọjá àtọ̀dọ̀ bàbá Mudiru náà ni ẹ má fèsì kankan mọ́ òun ní àlàáfíà ó fi jọba nínú ìlú tẹ wà nílọrin ara ò lè rúkùn ara ò lè rádìẹ mọ̀rìkàsí yẹyọ kan páàtì kan nínú àwọn páàtì tí Ìlọrin ní ni
táwọn bọ́dì wọn bá bá yín ṣe mọ́ kò lè dùn ẹ lè ríjọba ìfúta òsè ẹni alẹ́ tó lé adé ọ̀dà tí ẹlẹ́ ṣùgbọ́n ọlọ́run ti gbọ́lá fún yín nínú ẹni tá a mọ̀ pé nífẹ̀ẹ́ sí òun làwọn alájàgbà afàlájàgbà bẹ̀yìn ẹ dákun ẹ sì sùúrù ẹ má sọ nǹkan kan máa àti tẹ̀síríhù ni àti tẹ̀líwíhù ni ẹ má ṣe nùkúránù gbogbo orí ọlọ́run tó ṣe fún yín látara markaz àbí látara mọ̀tẹ́rù markaz àbí látara kankan ńlọ́run ṣe fún yín láti markaz bóyá nítorí pé ìjà ń ṣẹlẹ̀ àwa sì mọ̀ pé tọ́lọ́run bá ní ọ̀rọ̀ náà yanjú ẹ bẹ̀ mọ̀tẹ́rù ẹ yé sí nígbèraga wallahi so ẹ dákun ọlọ́run bá wa yanjú ẹ ẹ má sọ nǹkan kan mọ́ gbogbo àwọn tí wọ́n ń hélì yín lórí àwọn kọ̀ọ̀kan tẹ́ ń sọ tẹ́ ẹ̀ sẹ́ ẹ̀ làmọ́lẹ̀ gbogbo àwọn tí wọ́n ń hélì yín tí wọ́n ń jubiléètì wọ́n sì ní kí nǹkan dàrú ni so anábì ní unzur akhaka zaliman aw mazluma káàrà wa lọ́wọ́ káàrà àwọn ẹ̀yà wa lọ́wọ́ wọ́n ṣàbòsí ni àbí wọ́n ṣàbòsí fún wọn àti gbọ́ pààrà lọ́wọ́ bí wọ́n ṣàbòsí fa kayfa nanzuruhu wa huwa zalimun òun ní ṣàbòsí ìbò láti tó ràn lọ́wọ́ láti ní ká gba ọwọ́ rẹ̀ mú ká bẹ̀ ọ́ ṣe sùúrù kọ́mọ́ bínú ẹ dákun àbá mufti ẹ mọ̀ sọ nǹkan kan mọ́ ẹ fi wọ́n lẹ̀ ọlọ́run bá lè kí ọlá tó gbé yín dé ààyè náà yóò bá mójútó yín jù báyìí lọ ẹ dákun ẹlẹ́ẹ̀kejì gbọ́n tó bá yẹ kẹ́ àwọn tó bá yẹ kẹ́ kàn sí nínú àwọn àgbà markaziyin àbáwọn àgbàlagbà tó kù nínú Ìlọrin ọlọ́run àbá Khalifatu Arabiya àbá Sheikh Professor Sharafuddin Saduddin Ajara hafizahullah àbá Siriki Malami àbá wa nìyẹn wọ́n àtàwọn wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà tí wọ́n kù Ìlọrin tí wọ́n jẹ́ ní déédéé ẹ kàn sí wọn ẹ dákun kí wọ́n yanjú ọ̀rọ̀ náà àwọn àgbàlagbà ti dákẹ́ wọn à lè bú àwọn àgbàlagbà torí pé wọn nífẹ̀ẹ́ sọ pé tèmi lágbájá ni mí kìíní kankan àbáwọ̀ understand a little bit so ọlọ́run jágbà ó tán lórílẹ̀ ẹ̀yin tí ẹ mọ̀ parí ìjà fún kó wá ọ̀dọ̀ ẹni gbogbo ẹ ti ń ṣẹlẹ̀ ẹ dákun ẹ yanjú ẹ ọlọ́run bá yanjú ẹ lọ́dọ̀ tí ń ní abá mùdúrù markaz wọn bẹ̀ wọn náà mo fàlájà àgbà bẹ̀ wọn mo fi Sheikh Tajul Adabi mo fi bẹ̀ wọn mo fi bàbá alágbàjì àfi bẹ̀yìn sà àfi Sheikh Alim àfi bẹ̀yìn iṣẹ́ over 200 years táwọn àgbàlagbà ti ṣe láàrin ọdún méjì sísìn òní tí ń bàjẹ́ yìí o kò sí bá ti kọ̀tàn tó kọ́ ìtìyìn lòní sí ń bẹ̀ sà àwọn bẹ̀rẹ̀ bá tún ṣe ó kọ̀ yóò tún wá tún ṣe pẹ́yìn lẹ̀ tún ṣe tún wá mẹ́ pẹ́yìn lẹ̀ tún ṣe ẹ̀yin lè wá ń bẹ̀ lẹ́ni ẹ dákun abẹ̀yìn ló kọ àwọn àgbàlagbà tí wọ́n tẹ̀ lọ́rin abẹ̀yìn ló kọ gbogbo àwọn àgbàlagbà tí mo dá kọ yìí látòrí àfàgbà Sheikh Muhammad Kamaluddin Al-Adabi Sheikh Muhammad Tajuddin Al-Adabi àti gbogbo àwọn tí wọ́n wà láàrin òní Sheikh Yusuf Al-Arbaji bàbá Agbádágídómà àti Sheikh Alim òpó wọn la fi bẹ̀yìn láwọn tá a mọ̀ pé inú ọkàn yín inú ẹ̀jẹ̀ yín nínú ara yín ẹni fẹ́ wọn dínú àfi wọ́n bẹ̀yìn ẹ dákun ẹ ti sùúrù sà ẹ bá dá gbogbo àwọn markaziyin ẹ bá wọn tí wọ́n ti gbogbo tán tara yìí ara wọn tí wọ́n ń dá wákà lóríṣiríṣi ọmọ yín náà ni bàbá mufti wọn àti gbúdọ̀ sọ pé àwọn èso ọmọ yín ni wọ́n pẹ̀lú gbogbo ọ̀nà níbi bí ní títọ́ nínú ìlú nínú Islam níjà ṣáájú ní gbogbo nǹkan ọmọ yín ni wọ́n dákun ẹ má bínú gbogbo ohun tí ọba wo lè ṣẹlẹ̀ bọ́lọ́run ti kọ́nu hadha min taqdirillah kádàrá ọlọ́run la yafutana tọ́lọ́run bá ti kọ́ la yukhti'una kádàrá ọlọ́run ni àfi wọ́n bẹ̀yẹn jọ àwọn tẹ́ tara wọn jáde tí wọ́n díẹ̀ sí ọkàn yín ni àfi wọ́n bẹ̀yìn bàbá dákun ẹ má wo bí kíní náà ṣe dùn yín dí inú ara ẹ̀yà fi gbogbo tó bá wọlé bẹ́ẹ̀ ẹ̀yà fi ẹ̀ fún Islam Islam ṣe wá ń dàrú yìí ẹ̀yà fi ẹ̀ tọ́ afáwa má dín nǹkan kankan mi báyìí àfi gbogbo àwọn tẹ́ tara wọn jáde méjèèjì àtúnfà àwọn tí ẹ tara wọn jáde méjèèjì náà táwọn náà tara wọn jáde àwọn tẹ́ báláyé nu àwọn tẹ́ báláyé àfi wọn bẹ̀ lọ́hùn àfi wọn bẹ̀yìn ẹ dákun ẹ stop ẹ bá sẹ́yìn bá ti gbéra láti ìkóhun náà ní ó di lọ ní ó káàkiri gbogbo peter markazi yìí náà bá wà èyí tó dá wa lójú ni pé ẹ lè pe mùdírù bàbá mufti nísìn pé wàá bá mi lẹ́kọ̀ọ́ nísìn kẹ́ẹ̀tì ní àti bẹ́ẹ̀ tí máa ń pè wọ́n ó tóbi lẹ́nu mi o àtàlámù yáyá àti kìnìkan àti wọ́n máa bọ̀ lẹ́kọ̀ọ́ nísìn
wọ́n wà nkálukú wà ní àti bàbá mufti wọ́n kúnlẹ̀ síwájú yín ni wọ́n tó bẹ́ẹ̀ ẹ dákun ẹ sì sùúrù bá wa parí ẹ̀ bá wa mú mọ́ra gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ yìí wallahi kò tún sílámù ṣe nípa sílámù jẹ́ àwọn táwa pọ̀ ní tó ń bẹ̀rẹ̀ àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ tí wọ́n tó ń mọ́rọ̀ yín wọ́n fi ń tako bàbá mufti wọ́n fi ń tako yín méjèèjì wọ́n fi ń tako sílámù wallahi tí ń fi ìbò ṣèlérí gbogbo ẹ̀ láńrí dápẹ́ yanjú ẹ̀ lọ́wọ́ balẹ̀ kẹ́ọ́lá yóò bá wa pẹ̀lú yín yóò ṣàánú yín náà jù báyìí lọ yóò dúró tó yín jù báyìí lọ Islam ò ní bàjẹ́ Ìlọrin ò ní bàjẹ́ ilé Sheikh Adam ò ní bàjẹ́ ilé gbogbo àwọn ẹni lápapọ̀ kò ní bàjẹ́ la hawla wala quwwata illa billahi al-aliyyil azim mẹ́sẹ̀jì tèmi tí mo ní lélẹ̀ mo rọ gbẹ̀yìn ọmọ ìyá wa lápá tún lápá òsì náà bàbá mufti ẹ bá ń fi kún fún bàbá mufti gbogbo àwọn ọmọ wọn látòrí àwọn ọmọ ìyá mi tẹ́jẹ́ ẹ̀jẹ̀ kan náà ló bí wa Sheikh Abdullahi Salman àti Sheikh Muhammadu Habibullahi Azaki ẹ dákun àti àfáwà Muhammad Daud Adu bàbá mufti ẹ bá wa pè wọ́n ẹni kí wọ́n dákẹ́ ẹ dákun ẹni kí wọ́n dákẹ́ bá ti dákẹ́ ogun tẹ́lẹ̀ mi ọba wo lè mọ̀ wípé àwọn ọmọ wọn ni kò tún kankan lára yín kò dín kankan kún ọlá yín Ọlọ́run wa pẹ̀lú yín yóò jẹ́gun lẹ́mìí ẹ̀sìn yóò sì fún yín lálàáfíà padà sí ibú àpadà sí ìgbà kò ní kàn yín kò ní tọ́ sí yín ìgbà tó ti ń pọ́n yín lé káàkiri kò ní fàbùkù kàn yín ọlá náà àtòrí náà Ọlọ́run ní yóò pin lórí àwọn ọmọ yín ọlá àti tóbi Ọlọ́run ọlá agbára Ọlọ́run ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim hadha wassalamu alaykum wa rahmatullahi ta'ala wa barakatuh.